Àbò bó ṣe ṣapá ọmọ. All right. Mo bímọ síbí sàlẹ̀ FMC Ọ̀wọ̀. Wọ́n ṣe operation fún mi, kò dẹ̀ sí ìrànlọ́wọ́. Ẹjọ́ sàmú wa bí láti ní kí lọ sí 1 month and a half. Ẹ̀dùn ṣe bá lè ṣe fún mi kàkẹ́ ṣe fún mi. Àmọ́ kí wa kú dédé àkókò yìí. Gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV mo kí wa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Mo rí ọwọ́ yín ẹ ṣe ń bá wa wo àwọn fídíò wa, ten like, ten comment, tẹ́ bá wa ń share ìbákan náà. Ẹ ṣé yóò dára fún yín. Àná Ọlọ́run ní fi yín sílẹ̀. Yín tẹ́ ti subscribe náà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe láti lè máa encourage wa. Ní kíákíá ṣe rí fídíò tí ẹ̀ ń wò yìí, mo máa fi fídíò yẹn sílẹ̀ fún yín kẹ́ lọ wò ó. Ṣùgbọ́n kó tó di pé ẹ lọ wò ó, mo fẹ́ fún yín ní àwọn information yìí tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní àwọn tó jẹ́ wípé gbogbo àwọn fídíò mi wọ́n máa ń comment, wọ́n máa ń béèrè pé kí ni phone number Agbala Gabriel. Wọ́n dẹ̀ máa ń béèrè, àwọn míì máa ń béèrè bank account details Agbala Gabriel. Ní ti bank account details yẹn, èmi kì í fún yàn ní bank account details ẹlòmíì. Ìdí ẹ̀ fi jẹ́ pé mi ì lè dá yín lò ní ti bẹ̀ yẹn. Orúkọ orísun yòówù àti fàdákà lọ ẹnu aráyé lẹ́bọ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ náà máa sọ wípé ẹ ó ti yé yín, ẹ má jẹun lẹ̀ sọ̀rọ̀ jìnnà. So ṣùgbọ́n àǹfààní lélẹ́yìí fún yín nípa ti phone number tẹ́lẹ̀ pè wọ́n sí. Òun ló wà lójú screen lọ́wọ́lọ́wọ́ báyìí fún ẹ̀yin tó jẹ́ pé ẹ nílò phone number Agbala Gabriel. Bóyá ẹ fẹ́ gbà wọ́n lámọ̀ràn, bóyá ó ní nǹkan tẹ́ fẹ́ sọ fún wọn, bóyá ẹ fẹ́ send owó sí wọn nídìí bank account details wọn. Phone number tí ẹ lè fi reach wọn, òun ló wà lójú screen lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ lè pè wọ́n sórí ẹ̀, ẹ tún lè WhatsApp number náà tún ní ẹ lè fún wọn ní message, ẹ lè chat pẹ̀lú wọn. So kò jẹ́ bí ó ṣe jẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Agbala Gabriel pátápátá. Ṣùgbọ́n tẹ́lẹ̀ phone number lọ́wọ́, phone number yẹn nìyẹn, kẹ́ pè wọ́n sórí ẹ̀, bóyá ẹ send owó sí wọn, ẹ béèrè bank account details wọn. WhatsApp number náà tún ní ẹ chat wọn, ẹ máa reach wọn, wá dá yín lò, yóò dára fún wa. Then ní kíákíá kó tó di pa lọ wo fídíò tí ẹ̀ ń wò yìí, láti Ọ̀wọ̀ ni wọ́n ti fi fídíò yẹn ránṣẹ́ sí Agbala Gabriel nípa kíni kí ló ṣẹlẹ̀ ńbẹ̀. Ẹ máa lọ máa fídíò yẹn ẹ máa lọ wò nísìn. Ṣùgbọ́n ẹ jọ̀wọ́ kí n tó lọ, gbogbo ẹ̀yin tí ẹ ní lọ́kàn tọ́lọ̀ fi sí lọ́kàn láti assist Only Jesus TV, a nílò ìrànlọ́wọ́ yín o. Ní studio àwọn iṣẹ́ kan wà ní studio tó yẹ ká ṣe. Ẹ rí pé ta ni mo ti ń ya fídíò yìí, ìta ni mo ti ń yà. Àwọn iṣẹ́ kankan wà ní studio yẹn tó yẹ ká ṣe bẹ́ẹ̀ yẹn. A need àwọn equipment kankan, a need laptop bákan náà. Tí Ọlọ́run bá fi sí lọ́kàn tó bá fi fún ọ ní laptop, ẹ message mi, àwa àgbà. Tó bá yẹ pé gbogbo lè fẹ́ fún wa bákan náà, is welcome. Tẹ́ bá fẹ́ fún wa lówó, ọ̀nà bíi méjì wà tẹ́lẹ̀ gbà fún wa lówó. Nínú kọ́mẹ́ǹtì tẹ́ bá fẹ́ kọ́mẹ́ǹtì sí Only Jesus TV sábẹ́ fídíò wa, ẹ máa ti rí àǹfààní wà ń bẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ kọ́mẹ́ǹtì yẹn máa rí lógo kékeré báyìí, wọ́n ya dọ́là síbẹ̀ kékeré báyìí. Ẹ click sórí dọ́là yẹn, tẹ́ bá ti click sórí ẹ̀, ó máa gbé iye owó tẹ́lẹ̀ fún wa ní owó Nàìjíríà, ó máa gbé wá fún yín. Bóyá owó yẹn bẹ̀ látòrí 400, 1000, bóyá 10,000 bẹ́ẹ̀ yẹn sókè. So iye tẹ́ bá fẹ́ fún wa ń bẹ̀ kò sí iye tó kéré jù. Ẹ assist wa, ẹjọ́ Ọlọ́run yóò ṣe kíni, yóò ràn yín náà lọ́wọ́. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Ọ̀nà kejì, tó bá jẹ́ pé ẹ send owó dáhùn sínú bank account mi, tó bá jẹ́ náírà account ní Nàìjíríà account mi báyìí, ó wà máa fún wa. Tó bá jẹ́ pé domiciliary account náà ni dollar account, ó wà máa fún wa. Ẹ ṣáà message mi ní comment pé kí n fún yín ní nọ́mbà, WhatsApp nọ́mbà mi máa fún yín. Tí n bá ti fún yín, á dìjọ sọ̀rọ̀, má dẹ̀ send bank account details mi, máa send ẹ̀ sí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, ojú òní tì wá, àbọ̀ Ọlọ́run ní kápò lórí wa, àná Ọlọ́run ní fi wá sílẹ̀. Gbogbo nǹkan táwọn fi ọkùnrin àgbèrè pátá Ọlọ́run yóò ṣe fún wa. Ó yẹ jẹ́ ká lọ wo fídíò yẹn. Okay, ó ṣe fídíò, ẹ máa sọ̀rọ̀. Pásítọ̀, mo wà lọ́dọ̀ àwọn obìnrin tí mo sọ fún yín pọ́n bímọ tán hold sí FMC ní Ọ̀wọ̀. Woman tẹ́lẹ̀ mẹ́ta náà bí, so ẹ máa sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ sà dáàdì, wọ́n bímọ sí FMC láti May 19, ààrò owó sanwó ẹ̀ discharge wa. A ti lọ tó bí 3 months báyìí. Kò sówó náà lọ́wọ́ ọkọ mi, ẹ jọ̀ọ́ ẹ̀pùtà lè ṣe fún wa sa ìjọ sà. Ọmọ mẹ́ta náà dẹ̀ wà nílé, kò sí kan náà tá a jẹ, kò sẹ́ni tí. Èló lálẹ́ jẹ? 500,000 ni ló kù. So ẹ jọ̀ọ́ sà, ẹ̀pùtà lè ṣe fún wa. Àdúpẹ́ ọ máa ń bùkún fún. Obìnrin kejì lélẹ̀ ìbejì náà wọ́n bí. Ọ̀yá, kí lorúkọ ti yín mọ̀? Ọmọládé lorúkọ mi. Okay. Ọmọ bíbí náà ìlú Àkókó ni mí. Torí pé wọ́n operate wa níbí yẹn. Òní owó wa fi pọ̀ bẹ́ẹ̀. Torí pààrọ̀ ó sùn.
àtòṣù tó kọjá lèyí ti wà níbí wọ́n ti discharge wa torí pé àwọn oṣù wọn fi lè jù wá síbi. mọ́ǹtì wo lẹ ti wà bí? àtòṣù tó kọjá. June. bẹ́ẹ̀ August la máa wà yìí. July ni mo ti wà. July lẹ wà bí, ok. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn sá o, ó kú ìkan ọmọ kan ní tiwọn. Ok. Wọ́n mọ̀ ẹ̀ dání. Ẹ̀bùn bó ṣe ṣapá ọmọ. All right. mo bímọ síbí sàlẹ̀ FMC Ọ̀wọ̀ wọ́n ṣe operation fún mi kò dẹ̀ sí ìrànlọ́wọ́ ẹjọ́ sàmú wa bí láti ní kí lọ sí 1 month and a half ẹ̀dùn ṣe bá lè ṣe fún mi kàkẹ́ ṣe fún mi. Èló lẹ́yìn jẹ? Ohun ìjà 300,000. Ok. Wọ́n ṣe operation fún yín àbí? Operation wọ́n ṣe fún mi. Orúkọ mi ń Dáre love it. Orúkọ mi ẹjọ́ helping tí wọ́n bá lè ṣe fún ṣe fún mi. Ẹjọ́ àti kọ́mọ jẹ gbogbo ẹ̀ kò sẹ́ni tí kò sí ẹjọ́ fún ṣe ìrànlọ́wọ́ yẹn fún mi. Wọn àdẹ̀jẹ́ kẹ́ kúrò níbi torí pé ẹ̀rọ owó san. Wọ́n àjẹ́ kí n kúrò níbi àti jẹun kò sí kankan. All right. Thank you. I will send it to the pastor. Màá send it sí pastor yẹn sìn. Ok, alàgbà Gabriel ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o. All right, màá send the video yẹn sìn. Ẹ ṣé o. God bless.